Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn, ilé tí a ti ń kọ ìròyìn bíi àkọlé ìtàn tó jẹ́ wípé Pẹ̀lúmi Sódùà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, ẹ ṣé bí ẹ kúkú ṣe ń bá wa like tẹ́ ń share gbogbo fídíò sí wa. Ojú tẹ́ kúkú fi ń wò wá kò ní fọ́, ọwọ́ tẹ́ dẹ̀ fi ń tẹ̀ náà yóò máa dún. Etí tẹ́ sì fi ń gbọ́ wa náà kò ní dì. Ajíbádé Emmanuel Olúwatómọ̀ náà ni ẹni tí ó ń bá yín sọ̀rọ̀ lónìí. Ìròyìn tí mo sì mú wá fún yín ni wọ́n ní wípé ó kéré tán èèyàn 41 jáde láyé nínú ìjàmbá ọkọ̀ ní Guyana. Ìbànújẹ́ ńlá ti ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Guyana lẹ́yìn tí ọkọ̀ ojú omi kan tí ń gbé àwọn arìnrìn-àjò rìn sínú omi. Gẹ́gẹ́ bí ìròyìn tuntun ṣe fi hàn, ó kéré tán ènìyàn 41 ti pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá náà. Ọkọ̀ ojú omi náà ń kó àwọn arìnrìn-àjò láti ìlú kan sí ìmíì nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Kò pẹ́ tí ọkọ̀ náà fi bẹ̀rẹ̀ sí ní ìṣòro lẹ́yìn náà ó sì rì sí inú omi. Àwọn ènìyàn tó bọ́ lára ìjàmbá náà sọ wípé ohun gbogbo ṣẹlẹ̀ ní kíákíá. Ọ̀pọ̀ kò ní àkókò láti gba ara wọn là. Díẹ̀ lára wọn sọ pé wọ́n faramọ́ àwọn ohun tó ń lé lórí omi títí tí ìrànlọ́wọ́ fi dé. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, àwọn ẹ̀ka ìrànwọ́ pàjáwìrì, àwọn ọmọ ogun omi àti àwọn olùgbàlà bẹ̀rẹ̀ sí í ṣe ìwádìí. Wọ́n lo ọkọ̀ ojú omi, àwọn olùwẹ̀ nínú omi àti àwọn ohun èlò míì láti wá àwọn tó Gẹ́gẹ́ bí àwọn aláṣẹ ṣe sọ, ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ti gbàlà, ṣùgbọ́n àwọn míì sì ń sọnù. Èyí tí mú kí iṣẹ́ ìwádìí máa bá lọ. Ọ̀pọ̀ ìdílé ti péjọ sí etíkun. Wọ́n dúró de ìròyìn nípa àwọn olólùfẹ́ wọn. Àwọn kan ń sunkún, àwọn míì sì ń gbàdúrà pé kí wọ́n rí àwọn ẹni wọn láàyè. Ààrẹ àti àwọn olórí ìjọba Guyana ti fi ìbànújẹ́ wọn hàn. Wọ́n rán ìtùnú sí àwọn ìdílé àwọn tó pàdánù ẹ̀mí wọn. Wọ́n sì sọ pé gbogbo agbára ni wọ́n ń fi ṣe iṣẹ́ ìwádìí àti ìgbàlà. Ní báyìí, àwọn aláṣẹ ti bẹ̀rẹ̀ ìwádìí láti mọ ohun tó fa ìjàmbá náà. Wọ́n fẹ́ mọ̀ bóyá ọkọ̀ náà níṣòro, bóyá iye àwọn tó wọ inú rẹ̀ ó pọ̀ ju iye tó yẹ kó wọ inú rẹ̀ lọ, tàbí bóyá ohun mìíràn lè fa ìṣẹ̀lẹ̀ náà. Àwọn amòye lórí ọkọ̀ ojú omi sọ pé ó ṣe pàtàkì kí gbogbo ọkọ̀ máa tẹ̀lé òfin ààbò. Wọ́n ní kò yẹ kí ọkọ̀ gbé ènìyàn ju iye tí a yàn fún lọ. Wọ́n tún sọ pé gbogbo arìnrìn-àjò yẹ kí wọ́n máa wọ aṣọ ìgbàlà lórí omi. Ọ̀pọ̀ ènìyàn káàkiri ayé ti fi ìbànújẹ́ wọn hàn. Wọ́n fi ọ̀rọ̀ ìtùnú ránṣẹ́ sí àwọn ìdílé tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí. Wọ́n sì ń gbàdúrà fún àwọn tó sì ń sọnù. Ìṣẹ̀lẹ̀ yìí tún jẹ́ ìkìlọ̀ pé ààbò lórí ọkọ̀ ojú omi ṣe pàtàkì gan. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ọkọ̀ ojú omi gbọdọ̀ tẹ̀lé òfin kí wọ́n sì fi ẹ̀mí wọn arìnrìn-àjò sí ipò àkọ́kọ́. Ní báyìí, iṣẹ́ ìwádìí àti ìgbàlà sì ń tẹ̀síwájú. Àwọn aláṣẹ ní wọn kò ní dáwọ́ dúró títí tí wọ́n fi rí gbogbo àwọn tí ó sọnù. Ẹ ṣé báwo ni a rí mọ́ fún orí ìròyìn tí òní. Ẹ ṣé bí ẹ ṣe ń bá wa kálọ. Ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.